ti rí àwọn ọmọ tó jí kó ní oríire local government ní àhòrò ẹ̀sìn èlé wọ́n ti wà Kútọ́nù o. Olóyè Sunday Igboho sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ̀yin tèmi ó mà ti gba ẹnu tẹ̀mọ̀ bá mi ṣiṣẹ́ fídíò yìí ojú òmà ní tì. ẹ jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ó lè bá àmọ́ tó ń lọ. Olóyè Sunday Igboho ti sọ̀rọ̀ wọ́n láwọn ti wà pẹ̀lú àwọn pípò yẹn. ẹ náà ti dé Kútọ́nù bọ́dà náà wà báyìí ẹ̀yin tèmi ó ti ní agbára o. ẹ bá mi ṣiṣẹ́ fídíò yìí ẹ̀ ní sọnù o ẹ̀ ní sọmọnù ẹ̀yin náà ò ní dòkú òjijì. ẹ bá mi ṣiṣẹ́ rẹ̀ kó lọ viral nítorí àgbọ̀rọ̀ lẹ́nu ẹni tọ́rọ̀ kan ẹ̀yin tèmi ó ti ní agbára o. Olóyè Sunday Igboho sinmi o wọ́n tẹ̀lé wọn back to back ní gbogbo àwọn tó sọ pé Sunday Igboho ti padà sílé. padà sílé bó ẹ mọ̀ wọ́ọ̀rì ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹni tọ́rọ̀ kẹwàá rí pé akọ iṣẹ́ lolóyè Sunday Igboho ṣe ẹ̀yin sáfara ẹ̀ mọ́ bá mi ṣiṣẹ́ fídíò yìí dáadáa kẹ́ẹ̀dẹ̀ farabalẹ̀ wò dé parí kó lè bá àyè yín ni o ẹ̀yin tèmi ọ̀rọ̀ ti gbẹnu tán. láìpẹ́ ìtọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé Olóyè Sunday Igboho ẹni tó ti padà sínú ilé ẹ̀ ló wà báyìí mú wá investigate kákàkiri pé ṣé tòótọ́ ni Olóyè Sunday Igboho ti padà sílé. ṣùgbọ́n àwọn information tán fún mi jẹ́ kó yé mi pé Olóyè Sunday ò padà sílé o wọ́n nípa àwọn gbọ́dọ̀ rẹ̀ ní àwọn pípù yìí àwọn gbọ́dọ̀ gba àwọn ọmọ tán lọ jí kó ní àhòrò ẹ̀sìn èlì ní community high school yẹn. àrùn ni òwálé olúkò yóò sinmi ogun ni bàbá fọ̀rọ̀ ń ṣe. wọ́n ní báyìí bó ṣe ń lo drone náà ń lo fa bó ṣe ń lo fáná lọ́pẹ̀lẹ̀ bó ṣe ń lọ́pẹ̀lẹ̀ náà ń lamọ̀nà ẹ̀yin tèmi ó ti wá ní agbára o. ọpẹ́lọpẹ́ sẹ́bílẹ̀ wa tó ń lead àwọn Olóyè Sunday Igboho tẹ̀lé àwọn olórí burúkú yẹn ẹ̀yin tèmi láti Ògbómọ̀ṣọ́ bí báyìí lọ sí ìyá yín Àkútọ́nù. tèmi tẹ̀ wá wò pé bó o láṣẹ sọ̀rọ̀ yìí báyìí ẹ̀yin tèmi ó mà ní agbára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti believe pé Olóyè Sunday Igboho ti wà nù ilé ẹ̀ tó ti ń jayé padà. àwọn ìgbà tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ àti Nigerian police àti Nigerian army wọ́n ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Olóyè Sunday Igboho. kódà federal government kò gbẹ́yìn wọ́n fún Olóyè Sunday Igboho ní full support. nítorí pé kí ni wọ́n ti fẹ́ fi ọ̀rọ̀ àwọn ọmọ ìsọ ìjọba àpapọ̀ lẹ́nu ìdí nìyẹn tó fi wá fún Olóyè Sunday Igboho ní full support ẹ̀yin tèmi Olóyè Sunday Igboho ti sọ̀rọ̀. kí làwọn ọ̀rọ̀ tó Olóyè Sunday Igboho bá wa sọ. ẹ mọ̀ wọrí àlọ́gbọ́n fúnra lára wa Olóyè Sunday Igboho sinmi o wọ́n jẹ́ kó yé wa pé àwọn ń tẹ̀lé àwọn pípù yìí tẹ̀lé ń tẹ̀lé. kódà wọ́n ti dé bọ́dà Kotonu bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti fẹ́ cross Kotonu ẹ̀yin tèmi ó máa gba ẹrun tán níwọ̀n ìgbà tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sì believe pé the same spot tó kó àwọn ọmọ yẹn sí nínú Old Ọ̀yọ́ National Park ojú kan náà yẹn náà làwọn pípù yẹn wà ẹ̀yin tèmi wọ́n jẹ́ kó yé wa pé àwọn pípù yẹn ti rìn jìnnà gan o ṣùgbọ́n mo padà bọ̀ sórí yẹn ẹ já lọ gbọ́rọ̀ lẹ́nu ẹni tọ́rọ̀ kan ẹ̀yin tèmi ó ní agbára tó lọ síbẹ̀ yẹn fáǹfààní ẹ̀yin tẹ́ miss out story yẹn ẹ jẹ́ kí n sáré summarize ẹ̀ fún yín. ṣùgbọ́n ìtẹ́ tí ń bá wa bọ̀ tẹ́lẹ̀ ẹ má bínú láàrin ìṣẹ́jú ká jẹ́ kí n sáré recap ẹ̀ kó lè bá yí àwọn tó ṣẹ̀ṣẹ̀ join wa nínú struggle yìí ẹran tí Olóyè Sunday Igboho sì gbà lúgbòó lọ. yẹn lẹ́yìn ìgbà táwọn ajínigbé kan ya wọ ìlú Ìgbòho tán gbé olóyún tán kó àwọn kan pẹ̀lú wọn. ẹran tí bá ṣe béèrè fún 300 million at the end of the day ńgbà táwọn rówó yẹn raise tán wá bá wọn bí ìtẹ̀dá sí 150 million. àwọn family àtàwọn ìlú wọn contribute àwọn owó kan jọ wọ́n gbé ránṣẹ́ sáwọn bandits yẹn nígbà tán dọ̀dọ̀ wọn wọ́n pa ẹni tó gbé ransom wá wọ́n pa olóyún yẹn wọ́n wá fi ẹnìkan lẹ̀ nínú wọn pé kó lọ jíṣẹ́ fún wọn pé àwọn ti pa àwọn tán rán wá o. kí ló wá le tó bẹ́ẹ̀ báwo làwọn pípọ̀ yìí ṣe yọ̀dájú tó bá yẹn information tó kàn wá lára ó ṣàlàyé fún àwọn jẹ́ kó yé wa pé àwọn bandits yẹn ní iye táwọn jọ agree sí kọ́ làwọn pípọ̀ yẹn gbé wá tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ńkọ́ ló wá sọ pé kẹ́ ẹ pa ẹni tó ní oyún sínú wọn láàánú kankan lójú wọn dájú. wọ́n burú kò kí ṣerú àwọn èèyàn yẹn ló yẹ kí ìjọba mọ̀ fún ní amnesty wọ́n burú wọn dájú ìkà ń bẹ nínú ọ̀pọ̀lọpọ̀ wọn. àti ẹ̀rọ pé lè lóyún sínú hàn wò bóyá bèjì ló wà nínú ẹ̀ bóyá ẹyọ kan ni kò sí tó kàn wọ́n waste woman yẹn dànù. kò wá kí ṣe woman yẹn nìkan ẹni tó tún kó wá fún wọn tún pa dànù. kí n má fọ̀rọ̀ yẹn gùn ìròyìn ẹ̀ kàn káàkiri ìlú Ìgbòho ẹ̀yin tèmi ó ní agbára o wọ́n mú ọ̀nà àwọn yẹn lọ́wọ́. ó làwọn bandits yẹn tún ya wọlé wọ́n tún wá gbé olóyún míì wọ́n tún wá kó àwọn míì pẹ̀lú wọn. ìgbà tó tún pé wọ́n tún béèrè fún another 300 million owó dẹ̀ mẹ́tọ̀ọ̀bù lákọ̀ọ́kọ́ ẹ̀ padà wá san lẹ́kùnrẹ́rẹ́ lẹ́lẹ́kejì. eléyìí ló wá mú kí kábíyèsí ìlú Ìgbòho kán wá pé Olóyè Sunday Igboho pé bó láti wá ṣe báyìí àwọn bandits ti ya wọ̀lú rẹ o. wọ́n ti pa olóyún àkọ́kọ́ wọ́n dẹ̀ tó ti wá gbé olóyún míì wọ́n tún béèrè fún extra kódà ẹni tó gbówó lọ lákọ̀ọ́kọ́ wọn pa pẹ̀lú olóyún àkọ́kọ́ báwo làwọn ó tún ṣe wá owó yẹn. káwọn ṣe wà aṣọ pé tẹ́lẹ̀ omi ìbá tún gbówó ìlọ́gbọ̀n tó ní pa ẹnìyẹn náà kan tún pa olóyún yẹn pẹ̀lú rẹ̀. ó ní kábíyèsí ṣe wá ara wẹ́ẹ̀bẹ̀ sí Olóyè Sunday Igboho pé Igboho wá o bó ló ṣe ṣàánú wa bó ló ṣe rìn wá lọ́wọ́. Olóyè Sunday Igboho gbéra pa ó dìlú Ìgbòho gbogbo wa náà lára ti bí sinẹ́rù yẹn sí lọ. wọ́n ní ẹ bá mi pé gbogbo àwọn sẹ́ríkì Fúlàní tó wà nílùú Ìgbòho wọ́n pe gbogbo wọn jọ tòótọ́. Olóyè Sunday Igboho wá fún wọn ní 2 hours ultimatum pé mo fún yín ní 2 hours táwọn pípù yìí náà bá release àwọn èèyàn wa. ẹ rí pípù mi mo fún yín ní wákàtí méjì péré ó yá tètè lọ pa bẹ́ẹ̀ sì ṣe. bóyá ẹ̀yin lẹ́ contribute owó yẹn ni o bóyá ẹ̀yin lẹ́ lọ́mọ bẹ́ẹ̀ sì lọ release wọn ni o. ẹ make sure pé wọ́n release àwọn èèyàn wa lẹ́yìn 2 hours ultimatum yẹn. wọ́n pe Olóyè Sunday Igboho nítòótọ́ wọ́n máa release àwọn kan ṣùgbọ́n wọ́n release àwọn kan eléyìí ló wá gbé Olóyè Sunday Igboho wọnú ogbó ní Ìgbòho lọ. wọ́n dé gbogbo àwọn ga Fúlàní tó wà nílùú Ìgbòho jáde sí kankan dé gbogbo àwọn agbègbè tó wà ní ìlú Ìgbòho gbogbo onúgbó yẹn pátá náà SARS. ṣùgbọ́n àwọn tó ń wá mọ̀ bá wọn pàdé nínú gbogbo igbó yẹn eléyìí ló wá sún wọn padà wá sí Old Ọ̀yọ́ National Park nínú igbó tán kó àwọn ọmọ tán lọ jí kó ní àbúrò ẹ̀sìn ìlú wọ̀. ẹ bá dẹ́ gbàgbé ẹ máa rántí pé on 15 of May òun làwọn bandits kan ya wọ orílẹ̀ local government Baptist Community High School àhòrò ẹ̀sìn èlé wọ́n kó àwọn students tó wà ń bẹ̀ wọ́n kó àwọn teacher. ẹ rántí bó ṣe bẹ́ Mr. M. Oyedokun mathematics teacher school yẹn ẹ rántí bó ṣe bẹ́ máa yẹn lórí tán dẹ̀ fi fọ́nrán rẹ̀ sórí social media. ẹ tó wá gbaná jẹ lórí social media everybody bẹ̀rẹ̀ sí ní gbàgbé ẹni gbàgbọ́ tí ẹ̀yin tèmi ó ní agbára o. ó wá mú kó Olóyè Sunday Igboho bẹ̀rẹ̀ sí ní máa béèrè fún approval lọ́wọ́ state government Ọ̀yọ́ pé ẹ fún mi ní approval ẹ jẹ́ kí n lọ kojú àwọn people yìí máa gbé àwọn ọmọ yẹn wá. lágbára Ọlọ́run ọwọ́ dẹ̀ tẹ àwọn bandits. ṣùgbọ́n kàkà kí state government Ọ̀yọ́ fún wọn ní approval sí náà sọ pé ẹ má worry we are under control everything is still under control. eléyìí tó wá mú kí gbogbo èèyàn máa sọ pé ó ti yé wa wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa fi kíní play politics. ẹ bá dẹ́ gbàgbé ẹ máa rántí
rántí pé ṣiṣẹ́ alágbó náà bẹ̀rẹ̀ sí ní béèrè fún approval Governor Ṣèyí Mákindé láti officially invite Harrison wá sí Ọ̀yọ́ state láti bá wọn mójútó gbogbo àwọn kinní yẹn gẹ́gẹ́ bá a sì mọ̀ pé Harrison náà máa ń ṣe apá takuntakun láti make sure kó rẹ́yìn àwọn bandits àwọn kidnappers ìyẹn ní àwọn agbègbè náà bá ti officially invite ẹ̀. ṣùgbọ́n kàkà kí state government Ọ̀yọ́ approve àwọn tó yẹ kán approve wọn dá wa lóhùn sí náà sọ pé everything is still under control. ọ̀rọ̀ yẹn fi lé ní oṣù kan wọn àmọ́ sí nǹkan kan sí náà sọ pé ẹ má wọrí ẹ fọkàn balẹ̀. ṣùgbọ́n nígbà tí wàhálà ti Ìgbòho wá ṣẹlẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní ìlú Ìgbòho ìlú olóyè Sunday Ìgbòho gangan. eléyìí ni òwò amúkólóyè Sunday Ìgbòho dúró mọ́ wípé àti pé state government fún alápùúfà àti pé wọn approve kankan èmi nílò láti wọnú gbóyè nítorí pé kíni ọ̀rọ̀ ti wá kàn mí ju bó ṣe yẹ lọ. eléyìí ló wá gbé olóyè Sunday Ìgbòho wọnú Old Ọ̀yọ́ National Park yẹn. nítorí tẹ bá wo sàkúnú gbóyè dáadáa ẹ máa rí pé bó ṣe kan ìlú Ìgbòho ló kan ìlú gangan ló kan Ọ̀yọ́ ló kan Ògbómọ̀ṣọ́ ó dẹ̀ lọ sú abẹ́ ni. àwọn tó lọ sọsẹ́ ní Ọ̀yọ́ ó possible kó jẹ́ pé àwọn náà padà wá sọsẹ́ ní ìlú Ìgbòho. bẹ́ẹ̀ lè má já wọn kó jẹ́ pé inú òbí kan náà lọ́pọ̀lọpọ̀ wọn lò. eléyìí ló wá gbé olóyè Sunday Ìgbòho wọnú Old Ọ̀yọ́ National Park yẹn ẹ̀yìn tèmi ó ní agbára o. nígbà tí àwọn bandits àti olóyè Sunday Ìgbòho àti àwọn ọ̀rọ̀ ẹkùn tán kojú ara wọn wọ́n fọ́n ìbọn síra wọn lára gidigidi. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú ẹkùn eléyìí tó tẹ̀lé olóyè Sunday Ìgbòho lọ ìbọn bá ọ̀pọ̀lọpọ̀ wọn ṣùgbọ́n bá wọlé. ẹ bá dẹ̀ rántí ẹ máa rí pé àwọn ọlọ́pàá kan tẹ̀lé olóyè Sunday Ìgbòho lọ ìbọn bá ọ̀pọ̀lọpọ̀ wọn ìbọn dẹ̀ penetrate wọlé. ọlọ́run ti folóyè Sunday Ìgbòho ṣe gàrí tíra gbogbo wọn bí ìbọn ṣe wọlé sí àwọn kan lára olóyè Sunday Ìgbòho ti tètè gbé àwọn ọ̀tá yẹn jáde. ó dẹ̀ tètè gbé wọn ránṣẹ́ sí hospital níbi tá ti ń treat gbogbo wọn lọ ẹ̀yìn tèmi ó ní agbára o. gbogbo ẹ̀yin tẹ́ wá sọ pé fíìmù olóyè Sunday Ìgbòho ń ṣe. ilẹ̀ Yorùbá yóò bí gbogbo yín ilẹ̀ Yorùbá yóò bí yín léèrè. ẹ̀yin náà wá lè kọjá lọ sínú igbó yẹn Old Ọ̀yọ́ National Park kẹ́ lọ ya fíìmù tiyín kẹ́ lọ ṣe skit tiyín. bá dẹ̀ jẹ́ pé long video lẹ fẹ́ ṣe ẹ̀yin náà lè kọjá lọ sí Old Ọ̀yọ́ National Park kẹ́ lọ ṣe fídíò tiyín bẹ́ẹ̀. ṣùgbọ́n tẹ́mi mọ̀ dájú ni pé Ọlọ́run ó bí gbogbo yín orí olóyè Sunday Ìgbòho yóò bí yín léèrè. kí n sáà má fọ̀rọ̀ yẹn gùn kí n má gbà kókó wa. ìjà ọjọ́ yẹn ó líìdì sí eléyìí tó ń gbé olóyè Sunday Ìgbòho mú àwọn kan mọ́lẹ̀ nínú àwọn Fúlàní ẹ̀ olórí burúkú tẹ̀ ń wò wájú mi ara àwọn tán mú mọ́lẹ̀ ni. AK-47 ló wà níwájú olórí burúkú tẹ̀ ń wò yìí àti ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olóyè Sunday Ìgbòho sàárí àwọn kan mú mọ́lẹ̀. àwọn kan gbé ọta àbọ̀ sálọ àwọn kan gbé ọta àbọ̀ rìn. eléyìí tó wá mú káwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ká join olóyè Sunday Ìgbòho nínú igbó yẹn. bẹ́ẹ̀ sì ni federal government wọ́n support olóyè Sunday Ìgbòho gbàgbàgbà tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé ẹ máa rí pé Governor Ṣèyí Mákindé náà ti declare ara rẹ̀ pé òun náà fẹ́ run fún presidential race ní 2027. ìyẹn lẹ́yìn ìṣèjọba wọn gẹ́gẹ́ bí gómìnà lọ́yọ̀ọ́ ní 2027 eléyìí tó wá mú kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa rò pé nítorí ambition Governor Ṣèyí Mákindé náà ní ó jẹ́ kó ṣe nǹkan kan pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọ yìí tó wá mú kó fẹ́ sọ federal government lẹ́nu kó fẹ́ ba ìjọba federal government yẹn jẹ́. tẹ́ ẹ bá dẹ́ gbàgbé ẹ máa rántí pé ìjọba president Bola Ahmed Tinubu yìí ó náà ló gbẹ́sẹ̀ kúrò lórí olóyè Sunday Ìgbòho pé máa padà bọ̀ wálé wá máa jayé rẹ̀ nígbà tó máa fẹ́ ba ìjọba yẹn jẹ́. olóyè Sunday Ìgbòho wá dìde pé state government Ọ̀yọ́ wọ́n ti fẹ́ máa play politics nítorí ambition tiwọn. ẹ má wá worry state government tí approve ẹ o kò approve ẹ o èmi ó tẹ̀lé àwọn ọmọ yìí á dẹ̀ gba àwọn ọmọ yìí jáde. ló wá mú federal government kọ́wọ́ tí olóyè Sunday Ìgbòho lẹ́yìn gbàgbàgbà òun ló wá ń jẹ́ kí jọ́nì yẹn ó dùn ẹ̀yin tèmi ó ti ní agbára o. ìrìn àjò tí olóyè Sunday Ìgbòho rìn báyìí ìrìn àjò tó lágbára ni ìrìn àjò tó gba ẹnu tán ẹ̀yin tèmi àti àwọn ọlọ́pàá àti àwọn army àti àwọn navy. pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn security personnel tó ń tẹ̀lé olóyè Sunday Ìgbòho láti make sure pé wọ́n ṣe àṣeyọrí lórí iṣẹ́ yìí. kí n má wàá gbà wá lákòókò ibo lọ̀rọ̀ ọ̀hún dé dúró ibo olóyè Sunday Ìgbòho wà báyìí. ṣé tòótọ́ sẹ́nu ilé wọn náà wà abójú ogun ẹ má wọ̀ọ́rì. ibo gan làwọn pípọ̀ yẹn gbàdé Kotonu láti yànjẹ́ oríire local government yẹn ní Ògbómọ̀ṣọ́ ní Ọ̀yọ́ state lọ sí Kotonu báwo náà ṣe débẹ̀. ẹ jájọ lọ gbọ́rọ̀ lẹ́nu bàbá mi tẹ́ ẹ bá dẹ̀ gbàgbé jẹ́ kí n rán yín létí. ẹ máa rántí pé nígbà tá fi kidnap àwọn family Gbẹ̀ngẹ̀lẹ̀ Mercy tí kìíní à ń borí social media kan tí controversy ṣe bẹ̀rẹ̀. pé olóyè Sunday Ìgbòho ló ṣiṣẹ́ yẹn olóyè Sunday Ìgbòho kọ́ bàbá mi náà ló pe olóyè Sunday Ìgbòho pé ẹ ló olóyè Sunday Ìgbòho bó o ní kí ló ṣẹlẹ̀. ilé ìtàn dẹ̀ kẹjọ tán rò fún. ìsìn náà tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sọ pé olóyè Sunday Ìgbòho ti padà lé wọ́n ti lọ ń jẹ nílé wọ́n ti lọ ń jayé nílé. ló wá mú kí bàbá mi inú tún padà wá pè wọ́n. pé olóyè Sunday Ìgbòho bó o ní wọ́n ló ti ń jayé nù ilé rẹ̀ ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́. olóyè Sunday Ìgbòho wá kẹjọ tán wá rò fún wọn kí làwọn nǹkan tó olóyè Sunday Ìgbòho bá wọn sọ. ẹ jẹ́ àjọ lọ gbọ́ báyìí súpẹ́ fọ́rábalẹ̀ kó fídíò yìí dé parí kó lè bà yín dáadáa nítorí máa analyse fídíò yìí fún yín. máa yàn nàná rẹ̀ dáadáa tí kìíní yóò dẹ̀ yé yín. gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé fíìmù lọ́lọ́yè Sunday Ìgbòho ń ṣe ẹ jẹ́ súnmọ́ tòsí kẹ́ẹ̀dẹ̀ mọ́ tọrọ dáríjì lọ́wọ́ Ọlọ́run kí lọ́lọ́yè Sunday Ìgbòho bá bàbá mi sọ ẹ jẹ́ àjọ lọ gbọ́ báyìí ń padà bọ̀. Sunday Ìgbòho ọlọ́ọ̀lù tí ẹni kọ́ mọ̀ dé yìí wàláì mọ́ fọlọ́ntọ́lẹ̀ mí búra ọ ya gbogbo fídíò rẹ̀ ó sì bẹ̀mí lóko Ọlọ́run wọ́n falájọbí bẹ̀mí pé kí n má gbé jáde ó nítorí fún security ni ó ní òun mọ̀ ní òun májàsọ́lá ni ẹni kó òun má débì kan ó ní eré pa orí íńtánẹ́ẹ̀tì lélẹ́yìn ó níbi tóun dé tó ń débẹ̀ tó ń ya fọ́tò ń bẹ̀ bí fọ́tò bẹ̀ ní bíbẹ̀ ní bí gbogbo bẹ̀ ní ó lóun ti kọjá gbogbo lẹ́yìn òun tóun lọ tóun dé Niger State tó yẹ pé bóun bá àìmọye ọlọ́pàá lòun kàn lójú ọ̀nà nígbà tó sọ gbogbo àwọn tí wọ́n ń kó tẹ̀lé ẹ̀rù Ọlọ́run bà mí. ọ ti lọ́wọ́ ìjọba àpapọ̀ nú sọ́jà ń tẹ̀lé ọlọ́pàá ń tẹ̀lé àwọn ọmọ ìlú ẹkùn tí wọ́n lé lẹ́gbẹ̀rún kan wọ́n ń tẹ̀lé. epo tí wọ́n ń lò lójoojúmọ́ láyé kèé sepo ká sọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ 1 million ni wọ́n ń lò lójúmọ́ tí wọ́n ń lò fún mọ́tò lójúmọ́ ó jẹ́ kó wá 1 million lọ. ó sì lẹ́ni tó bá fóun ní kọ́bọ̀ ó ní kọ́ jáde.
nìkan wá wí kó sọ pé ọwọ́ òun ni Sunday Igboho ti gba $1. ó léwu lọ́wọ́ tó báyìí ó lóun ń jà fórílẹ̀-èdè òun ni. ó ní bí wọn ò bá mọ̀ lónìí ó ló kọ wọn wọnú ìwé ìtàn tí wọ́n padà mọ̀ lọ́la. ó ní gbogbo àwọn aráàgbó gbogbo àwọn èèyàn òun àwọn aráalé ìyá àwọn aráalé bàbá àwọn gbogbo wọn wọ́n sunkún pé òun ò gbọ́dọ̀ lọ kóun wọ́n padà kóun kú òun gbó. ó lò nítorí yín nìkan kóun fi ń lọ torí gbogbo ilẹ̀ Yorùbá lòun fi ń lọ. òdi mẹ́rin nínú àwọn nǹkan tí mo ní pé ó fa wàhálà. Sunday Igboho ní bó ń dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá pátápátá Nàìjíríà. ó ní wọ́n jọ mí lójú gan o. mò ń pè wọ́n láago 2 òru wọ́n sì ń gbé kọ́ọ̀lù mi. Ọlọ́run pàdé àwọn ọlọ́pàá kan lójú igbó àtàwọn sọ́jà joint kínní tí wọ́n ń sọ bẹ́ẹ̀. ó ní lóru ni. ó lóun sì pe ọ̀gá ọlọ́pàá pátápátá lóru. ó ló sì gbé fóònù ó sì bá gbogbo wọn sọ̀rọ̀. ọlọ́mọ Nàìjíríà dáadáa ọmọ Yorùbá gidi. ó ní orí alálẹ̀ Yorùbá yóò gbé IG tó wà bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ń gbé Sunday Igboho ẹ̀yìn gbogbo ibi tó lọ wọ́n ń bẹ́ ni ó ń ṣe ní bẹ̀bẹ̀ skáùtù. mo láhùn láti sọ fún yín wípé bó ṣe ń lọ ohun ọlọ́pàá àti sọ́jà wà pẹ̀lú ẹ o bọ̀dánù gbó lọ́nlọ́ mugun o. ó ní àwọn oní tẹkinọ́lọ́jì tí wọ́n ń tẹ̀lé Amẹ́ríkà ni wọ́n ti wá o. àwọn tí wọ́n ń gbé gbogbo tí wọ́n ń ṣàyẹ̀wò Amẹ́ríkà ni wọ́n ti wá. kódà bí wọ́n bá sì rí bí táwọn aráabí ń wà tí wọ́n ó mú wọn mọ́bẹ̀ ní ìsìn. àwọn ìjọba tí wọ́n ń sọ́bẹ̀ àti tọ̀yọ́ àti tàmọ̀tẹ́kùn kankan ẹ pé Sunday. lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti kúrò níbi oríire bí wọ́n wà tí wọ́n ní wọn ò lè kúrò ńbẹ̀ wọ́n ti sọ̀rọ̀ àǹdí wọn wọ̀ àwọn ti kúrò ńbẹ̀ o wọ́n wà ní agbedegbede méjì ìpínlẹ̀ Ọ̀yọ́ bíi bọ́dà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó fi wọ Kútọ́nù ó kù díẹ̀ kí wọ́n wọ Kútọ́nù ni wọ́n wà báyìí. inú gbó bọ́dà tìpínlẹ̀ Ọ̀yọ́ sí Kútọ́nù ni wọ́n wà báyìí. ìtura ṣe rí pé ilé ìgbà ẹnu tán ilé ní agbára olóyè Sunday Igboho ẹ jẹ́ kí n kọ́ ṣàdúrà fún un. àyún lọ àyún bọ̀ lọ́wọ́ ń yẹnu àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ ń tẹ̀nà àyún lọ àyún bọ̀ nìrìn àjò yín yóò jẹ́. ìkọ́kàn ikọ́ ejò lọ́nà ìkọ́kàn ò ní kọ yín lọ́nà ẹ̀yin lẹ́mọ̀ jẹrí ọ̀tá àtọ̀tá alé o àtọ̀tá òde o àtọ̀tá àdá o àtẹnitẹ́ẹ̀mọ̀ tó ń bá yín ṣọ̀tá o àtẹnitẹ́ẹ̀mọ̀ tó ń bá yín ṣọ̀tá ẹ̀yin lẹ́mọ̀ jẹrí gbogbo wọn. olóyè Sunday Igboho iṣẹ́ takuntakun náà ń ṣe ẹ̀yin tèmi ẹ bá mi share fídíò yìí dáadáa nítorí pé kí ni màá yànnàná fídíò yìí tí kì í ní yóò tẹ̀ yìí dáadáa. Number 1 ẹ jẹ́ ká kọ́kọ́ bira wa léèrè pé ibo làwọn ọmọ ìgbàdé ibi tí olóyè Sunday Igboho sọ pé àwọn ti rí wọn yìí. ibo náà gbàdé bẹ́ẹ̀. Number 1 ṣé wọ́n fò ní. láti Yànyà Ògbómọ̀ṣọ́ ní Oríire local government ní Àhòrò Ẹ̀sẹ̀lẹ̀ láti Yànyà abẹ yẹn lọ sí bọ́dà Kòtónú báwo náà ṣe dé bẹ́ẹ̀. Number 1 tó bá jẹ́ pé ẹsẹ̀ làwọn fífi yìí rìn dìbẹ̀ pẹ̀lú ọmọ ọdún kan ọmọ ọdún méjì ọmọ ọdún kan àbọ̀ ọmọ ọdún mẹ́ta ẹ̀yin tèmi báwo ni a ṣe lè wá sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìgan wọn máa survive ìrìn àjò yẹn lójú ọ̀nà nítorí Ọlọ́run ẹ̀yin pípù yìí ẹ̀ẹ́dẹ̀ sinmi wàhálà ṣe wá lè tó báyìí kí ló ṣẹlẹ̀ nínú ayé kan náà dájọ́ wáyé tó bá jẹ́ pé ẹsẹ̀ náà gbé láti bí báyìí tán fi gba Kútọ́nù lọ a ó sọ àwí pé àwọn ọmọ yẹn pé wọ́n máa survive ìrìn àjò yẹn bólú ṣẹ̀ṣẹ̀ wá make sense sí wa ni nígbà tí ẹnìkan jáde tán ṣàlàyé fún wa pé àwọn ọmọ tá à ń sọ yìí kọ́ńtà ló gbé wọn jáde kúrò nínú igbó yẹn ṣé àmọ́ pé gbogbo ẹ̀ ṣẹ̀ṣẹ̀ make sense nísìn dóò àwọn jẹ́ kó yẹ wa pé Kaduna ni wọ́n transport wọn lọ gbígbé bọ́n ṣe gbé wọn kúrò nínú igbó yẹn pa báyìí Kaduna náà gbé àwọn ọmọ yẹn lọ but despite pé Kaduna o Kútọ́nù o báwo náà ṣe débẹ̀ tí ò dẹ̀ sí any stop over tí ò dẹ̀ sí anything tó disturb wọn tán fi dé ìyá níyàn bẹ̀ yẹn ẹ̀yin tèmi sẹ́ẹ̀rí pé Nàìjíríà ti fẹ́ tán báyìí Nàìjíríà mà ti wọ̀ olóyè Sunday Igboho ẹ kú iṣẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ náà sọ fún bàbá mi àwọn kan wulẹ̀ gbé ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ yẹn ni àwọn sọ pé in fact gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíòs àwọn sàn wọ́n sẹ́ndì sí bàbá mi Kọ́lá Olóòtú ó ní agbára o wọn làwọn ò tí ì fẹ́ review gbogbo ọjọ́ nìyẹn wọn ò tí ì fẹ́ jẹ́ kí gbogbo kìnìyẹn kó bọ́ sórí social media ìdí nìyẹn tán fi bẹ bàbá Kọ́lá Olóòtú pé ká má tí ì release anything jáde síta bóyá fídíò yẹn ni o bóyá pictures dáhùn sẹ́ndì sí wọn ni o ká má tí ì jẹ́ kẹ́ni bọ́ọ̀dì ó mọ anything tó ń lọ nípa ẹ̀ ohun tí mò ń sọ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tán bẹ̀rẹ̀ sí ní challenge olóyè Sunday Igboho nígbà yẹn pé tó yẹ kẹ́ ẹ gbé kinní yẹn síta ẹ wà ní Ọ̀yọ́ National Park ẹ wá release ẹ̀ sórí social media sẹ́ẹ̀rù pé ẹni tẹ́ ń sọ nípa ẹ̀ sẹ́ẹ̀rù bó draft ni àwọn nǹkan tó bá yẹ ká gbé síta wọ́n mọ̀ pé eléyìí ó yẹ káwọn gbé síta àwọn nǹkan tí ò bá yẹ ká gbé síta wọn ò ní gbé síta ẹ̀yin lẹ́kàn wúlẹ̀ ń jẹnu ara yín níyà àwọn nǹkan kan wà jẹ́ pé wọ́n mọ̀ pé táwọn ò bá gbé síta tẹ́nìtì bá fi lè sọ tó dẹ̀ jẹ́ nǹkan tí ò dáa ẹ̀ tán dẹ̀ fẹ́ trap olóyè Sunday Igboho orúkọ olóyè Sunday Igboho náà máa pariwo káàkiri
ìdí nìyẹn tó yẹ pé àwọn ìrìn àjò kan wà tó yẹ pé wọ́n gbọ́dọ̀ sáré fi sórí social media fast káwọn èèyàn ó lè bá mọ̀ pé ẹnu activities náà ra ní níbi bíbá yìí rèé o. ẹ̀gbọ́n tí Mr Wisdom sọ wọ́n ní káwọn òde lu kan káwọn wọn ṣe fídíò káwọn wọn jẹ kẹ́kẹ́ rí pé ẹnu báwọn ṣe bá àwọn pípọ̀ yìí sọ̀rọ̀ lílé káwọn wá lọ síbẹ̀ ìdínlẹ̀ káwọn kúrò mẹ́ àdéhùn òdìlé kan lọ sọná sí gbogbo abàbẹ̀ yẹn kan ní àwọn ìlú ẹkùn wọ́n ti wá sọná sí bíbá yìí o wọ́n ti wá pa àwọn èèyàn rẹ́kẹ́rẹ́kẹ́ o whereas àwọn náà ṣiṣẹ́ yẹn ẹ kàn fẹ́ fi trap olóyè Sunday Igboho gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé olóyè Sunday Igboho àtọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní wọn kì í ṣọ̀rẹ́ láti gba títì gangan ti ṣẹlẹ̀ wọn kì í ṣọ̀rẹ́ rárá so tán bá ń lọ sí anywhere wọ́n gbọ́dọ̀ mọ jẹ́ pé bá sọ pé Ọlọ́run rí a ẹ jẹ́ káwọn èèyàn náà rí wa ṣùgbọ́n àwọn jọ́nì tó bá wà ìdìn tó yẹ táwọn kẹ̀kẹ́ mọ̀ pé táwọn bá fi eléyìí síta ó máa affect àwọn náà ò ní fi síta so olóyè Sunday Igboho they are not draft. ẹ jẹ́ kí n kí bàbá mi Kọ́lá Olóòtú náà the video credit goes to Kọ́lá Olóòtú bàbá Kọ́lá Olóòtú fídíò tí mo sáré lò yẹn bọ̀ mo rí pé information tó wà níbẹ̀ ó wà very very important láti pass sí ẹ̀yin tiwa láti mọ ibi tí ọ̀rọ̀ ọ̀hún tó dé dúró ẹ ti understand so ojú òní tí ẹ máa bá mi share fídíò yẹn dáadáa ẹ̀yin tẹ́ wá ń bá olóyè Sunday Igboho sọ̀tà àbẹ̀ ń bá wọn yòdì most especially ẹ̀yin OPC kí ni problem yín mi ìfẹ́ dárúkọ mi ìfẹ́ sọ ẹni ẹgbẹ́ kankan ṣùgbọ́n mo ti rí pé títí yìí ti ń pọ̀ jù kí ló ṣẹlẹ̀ lórí nǹkan tẹ́ ẹ̀ lè ṣe tẹ́nìkan dẹ̀ ń ṣe instead tẹ́ fi wá throw support fún ẹnìyẹn tẹ́ wá bẹ̀rẹ̀ sí ní troll ẹnìyẹn ẹ̀ wá ń bẹ́ nìyẹn sọ̀tà ẹ̀ wá ń jáde fún ẹnìyẹn left and right mo rí ọ̀rọ̀ tí màá yìí sọ ẹ jájọ sáré gbọ́ briefly mò ń padà bọ̀. ìbálọ́wọ́ Elédùmarè ọba àjíkí ọba àjíkẹ́ mo ṣèbàrẹ́ lọ́dọ̀ tèmi o ìbá gbogbo ẹ̀yà alálẹ̀ ilẹ̀ Yorùbá ìbá gbogbo ẹ̀yin jagunjagun tó ti lọ nílẹ̀ Yorùbá wọ́n á ṣe gbàgbọ́ àwọn jagunjagun tó wà ní OPC àtàwọn ẹgbẹ́ àjìjàgbara èmi ọmọ yìí Ọ̀túnba Adéwálé Hamzat tí gbogbo èèyàn mọ̀ ní Akérògùn Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ kí o sáré wá ṣe fídíò kékeré kan ní àárọ̀ mo wo orí social media mo kọ̀ rí wọ́n náà tó ti gbé àwọn kan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo rí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn láìní ọpọlọ míì ṣe ń sọ̀rọ̀ nípa ìjàgbara àbí tọ́pẹ̀ security mo lè rí ìwé tọ́pọ̀lọpọ̀ fi ń bú Ìbà Gani Abiodun Adams Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe ní àrífín o I've said it earlier nígbà tí I can remember àgbà kan tí mo rí bá àwọn ìfù kan ṣẹlẹ̀ náà tó ń ṣe fídíò kí ló dàbí ṣe fídíò àwọn òní láti ṣe fídíò tó ní wọ́n ní ẹ̀ta àti mọ̀ lọ́sàn-án wọn kì í gbé lọ́wọ́ ojú ẹ̀ ṣùgbọ́n wọ́n ti nǹkan tó ń ṣẹlẹ̀ tí àwọn àdúgbò bá kọ́ mi láti sọ̀rọ̀ mo yẹ sọ̀rọ̀ lé ṣàṣà ní wọ́n tó máa pẹ́rẹ́ ní jagunjagun nílẹ̀ Yorùbá tó ní mọ̀ bó bá tó pẹ́rẹ́ jagunjagun tó bá ti mọ̀ mí àmì ìlẹ̀sọ bí tiẹ̀ ṣe jẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ tán mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọdé gẹ́gẹ́ bí ìlú tó ń lọ sọ́wọ́ lórí insecurity ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ security tó ṣe ọ̀rọ̀ kọ́ta máa fi parọ́ ọ̀rọ̀ security kọjá kan tí ìwọ tó ló dá ìwé ẹ̀kún lẹ̀ tẹ́ máa wá kọ́ra ẹ̀yọ sínú kó tẹ́ máa lẹ́ fly through is that the way they handle security? Abalẹ̀ Yorùbá jẹ́ o tábà fẹ́ sọ̀rọ̀ nípa security Yorùbá máa sọ̀rọ̀ ní àkàrà pàlú kápẹ́ ẹ̀gbọ́ ìwò kámúyàn bá fi sáyẹn bọ́ ló máa fi dá ẹ̀kọ́ lára tábà sọ̀rọ̀ nípa ìjà agbára tó mọ̀ nípa security ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams kò láfiwé o Ìbà Gani Adams láfiwé o Ìbà Gani Adams kọjá tẹ́lẹ̀ kan máa ń bẹ́ sí torí pé nílẹ̀ Yorùbá tábà ní kájà sílẹ̀ ká tó sà the ẹgbẹ́ tí bá ń control tá à ń pè ní OPC ẹ jẹ́ ká ló kàgbà káwọ gbà tí OPC ní exist OPC ní exist more than 30 years ago tó ti ń function even during that time with satisfaction ìkọ́nà ọjọ́ níwájú wà pààyàn Ìbà Gani Adams ó kọ́ ẹ̀kọ́ nípa ìjàngbara ó kọ́ ẹ̀kọ́ nípa security ó dẹ̀ mọ̀ nípa ìṣẹ́ ọ̀dà wa sọ ìkúrò ní pé ká ṣe máa lọ lọ bókálà pé drone tábà fẹ́ fly drone there is a way we can fly drone láì sọ fẹ́ nìkan kan jagunjagun ń ṣe làwùlàwù jagunjagun pé social media gbẹ́ má gbé tẹ̀lé mi àwọn tó bá mọ̀ ló mọ̀ àwọn tó dààmú ló dààmú tó bá ní wọ jagunjagun nílẹ̀ Yorùbá there is a way you need to control yourself jagunjagun ò kì í sọ̀rọ̀ look at àwọn mílíkì wa tani tó bá lọ sínú gbó ó lè rí mílíkì kó gbé kámẹ́rà kọ̀ọ̀kan dání wọ́n ti dé àtijọ́ 8 ìgbà tó bá àṣìfò kó tó bá àṣìfò náà wá kó síta pé kó táwọn lè tábàlà bẹ́ẹ̀ ṣe security àwọn ẹ̀yà kan náà wà tó ń wò wá náà we can't fool ourselves àwọn ẹ̀yà kan wà tó ń wò wá pé ṣé báwọn ilé ṣe lélẹ̀ a máa ṣe bí ọdẹ àdúgbò mo sọ pàkan èmi mo kọ́ sọ pé jagunjagun yàtọ̀ fún lọ́dẹ o tó bá fẹ́ ṣe security nípa ilẹ̀ Yorùbá there is a way we can handle the security and the security tó ń lọ lọ́wọ́ yìí ẹ má fi dá ìjà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ ẹ jẹ́ ká mọ̀ kó tó bá fẹ́ fix
èmi gẹ́gẹ́ bí akérògùn ààrẹ ọ̀gá kan fúnlẹ̀ Yorùbá kò sí pàtó ààrẹ pé wàtá wò dáhùn bọ̀ ààrẹ dúró de ọ̀dà without order kò sí pàtó ààrẹ lè ṣe ààrẹ ti blend kò ṣe pàtó àti ìbẹ̀rẹ̀ OPC ìgbàdá ìbẹ̀rẹ̀ OPC dáhùn ṣe làwùlà torí kò yá wa náà gbà yẹn but wọ́n ti teach one sense orí wa ti pé if government don't allow you láti ṣe nǹkan you can't do it tí government ò bá àlá ìbò ṣe kó o lè ṣe tààrẹ bá pariwo lé ní pé without the consent of government àwọn oníṣe kankan without approval àwọn oníṣe kankan ààrẹ kan kan tó sọ nígbà kan declare àwọn ọ̀tẹ̀ where are you that time ibo ló wà ẹ ibo ni wọ́n wà àgbàtà sọ yìí nígbà tí wọ́n declare àwọn ọ̀tẹ̀ go and look lọ́wọ́ gbà tó fi declare àwọn ọ̀tẹ̀ wo tó fi lé ààrẹ títí lọ́tún mọ́ ààrẹ wọ́n tún mú ààrẹ ọmọ tí ó tó dùn ààrẹ yẹn nínú participation as the leader of organization ló mú tó fi di ààrẹ ẹlòmíràn máa gbé kí láàrẹ ṣe ààrẹ wà gbọdọ̀ wọ́n bí wọ́n fẹ́ lálẹ́ tó wúyàn àìbí fúnra dàbí tí mo jẹ́ akérògùn náà ó lè rákàdá nínú mi wọ́n tó ń bá àdàbà wọlé kọ́mọ ẹgbẹ́ bá tó ṣe o tí jagunjagun bá wà pẹ́ aṣọ ogun ló wọ̀ bó ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ kó jẹ́ ẹ jẹ́ ká ṣe bó ṣe ká ṣe kó lè bá ibo ṣe yẹ kó rí ọ̀rọ̀ jagunjagun ọ̀rọ̀ security organization ìwé ẹ̀kọ́ tó create what of the people tó ti wà lórí àwọn ọjà agbára yẹn tẹ́lẹ̀ my brother ẹ̀kọ́ ló kẹ̀ sí lẹ́yìn náà I'm talking to you Sunday wọ́n mú bá mi owó jù mí náà torí you know me very well mo mọ̀ ẹ́ mọ̀ mí náà and you don't know me I'm less concerned ibo ló ti kọ́ ṣẹ̀jà agbára yẹn under ibo ló ti bẹ̀rẹ̀ ẹ̀jà agbára yẹn amófin ìwé sójà kan máa wọnú gbó láì training amófin ìwé sójà ò ní abẹ kọ́nẹ̀ tó ti jáde so mo fà lè gbóyè ọ̀rọ̀ yìí ẹ má balẹ̀ Yorùbá jẹ́ security ilẹ̀ Yorùbá OPC wà ọkọ̀ stanley ọlọ́pàá mi tàbíjọ́ àfojú òwe àgbẹ̀sọ OPC mọ́ torí àti ilé lọ́kọ̀ fífi tó yẹ pé wọ́n ti kúrò nù ẹgbẹ́ yẹn ó lè kúrò nù OPC gbàgàdà wọn ò bẹ̀rẹ̀ àtúnlọ́dún OPC mi lẹ̀ OPC náà wà bàjẹ́ tó gbogbo bẹ́ẹ̀ yẹn ṣe rí ẹgbẹ́ akọ̀yà ẹgbẹ́ àjàgbára yìí tó bá dé tó kúrò OPC tó lọ́jà àtúntà gẹ́gẹ́ tó yàtọ̀ fún OPC ọmọkọ́mọ lẹ́yìn yẹn ilẹ̀ Yorùbá ó jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká mọ́ra ká dẹ̀ bàbá lágbà ẹ jẹ́ ká tẹ̀rí pa fáwọn tó bá jù wá lọ ká lè rọ́nà lọ. Insecurity ilẹ̀ Yorùbá mo sọ ní last time mo sọ̀rọ̀ ẹ wo bá ti bá gẹ́gẹ́ náà ti bà bọ̀ before kí Aláàfin kábíyèsí wa ikú bàbá yẹlẹ kọ́lọ́ bá wa tẹ̀lé fún wọn kọ́tọ́ lè bring ààrẹ pé ó máa jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ìyá participation ọ̀sẹ̀ ní àwọn ìrìn àjò tó ti rìn ààrẹ gbàgbé bó ṣe ń lọ ààrẹ náà mo gun ẹnu kọ́ gbàgbé bó ṣe ń lọ bó ti ẹ̀ ṣe bọ́ọ̀lù bàbá àwọn fẹ́nu fọ́ọ̀ dàtúntà ni mo sọ fún ẹgbẹ́ pàgbẹ́ ní bá sọ̀rọ̀ bá ní ẹ fi ààrẹ náà ẹ tiẹ̀ fún àṣẹ bí ààrẹ bá gọ́ọ̀mẹ̀ sọ̀rọ̀ pé kí gọ́ọ̀mẹ̀ fún àwọn ní 6 months ààrẹ kọ́ lẹ́tà sí federal government ó kọ́ lẹ́tà sí state government ó kọ́ lẹ́tà sí urban councils lẹ́yìn ọkọ̀ sí individual cabinet ààrẹ kọ́ lẹ́tà sí wọn dà pé ẹ aláwọ̀ mi ìyá ń jẹ àwọn ọ̀yàn mi ní Yorùbá tí mo jẹ́ káká lé lórí aláwọ̀ ààrẹ tó ṣe náà nígbà tọ́wọ̀ ààrẹ tọ́wọ̀ aláwọ̀ kí ló fi gbé káàdé ṣe tọ́wọ̀ aláwọ̀ ààrẹ ni wà á mọ̀ pé lálàá ló kú bá wù ẹ gbà pé bó ṣe ń lọ ààrẹ kò lè pé tí o bá ṣe pé yàmà yàmà tó lórí kúkú yìí ṣe lórí social media ààrẹ kọjá pé káwọn kọsẹ̀ máa jáde lórí social media tó ní jagunjagun òkú lórí social media ẹ tó fẹ́ jagun kò ní fẹ́ kọ́ mọ òun ẹ jẹ́ ká mọ̀ wípé ilẹ̀ Yorùbá lásìkò táwa àwọn nígbà gbógun òní kó wa lọ okùn bá dìtì òní kó wa sòfà tí ìjọba ti gbà pé tí wọ́n bá ti lè gbà pé ààrẹ go ahead what ààrẹ expect what ààrẹ ask is approval please èmi tó máa bàtí pé rọ̀ yìí èmi náà bàtí pé rọ̀ ìjọba ẹ fún ààrẹ ní àpúbà tó ń béèrè kẹwàá bóyá máa ṣàkóso àmì ṣe gbogbo ẹni wọn Yorùbá pátápátá àwọn ìjọba wọn ní jẹ́jẹ́ máa pe ààrẹ kò sípàtà ààrẹ òrẹ́dì kò sípàtà ààrẹ òmùra ààrẹ ń sọ káfíńkálì pé ààrẹ akọsílẹ̀ náà thousands of ọmọ ṣé ẹ ti lè pé káàrẹ ṣe ẹ wá pọ social media ẹ fẹ́ máa fi ààrẹ wí Sunday ẹ gbàgbé bó ṣe lọ Sunday kò kọ́ fẹ́ fi rẹ̀ ìwé wa kò ṣe pé tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ká fẹ́ núlẹ̀ kò sí ìmọ̀ tó bá kó lónìí ká bá wà sọ pé ààrẹ ọmọ yọmọ kúta ààrẹ níbi àwọn tó ti yàrá Sunday kò lọ there are thousands in this organization so but ààrẹ ò kí ń sọ̀rọ̀ làwùlàwùlà wọn á tẹ̀lé ààrẹ bá sọ̀rọ̀ ààrẹ ò ní sọ̀rọ̀ kókó jẹ lẹ́lẹ́ ààrẹ wọn ṣe dábẹ́ ọlọ́run máa sọ kókà kiri ẹ lọ wò gbàtọ́ fún ààrẹ bàtọ́ ní ìpìlẹ̀ ààrẹ wọn tẹ̀ lọ gbàtọ́ máa rẹ̀ jagunjagun tó máa fọ́kọ̀ ààrẹ oṣù gbàtà tí kò bá lè kú dé nìyẹn jagunjagun ọgbẹ́ wọn aláàtí tẹ́ wọ́n sùn ní ẹ̀ wọ́n sùn sí ní ẹ̀ kí ló wá lébi ìwọ́n tó lọ jọ́ yìí ìjà agbára ó mọ ọdún bá sọ́kùn ìjà agbára ìjà agbára nínú
mú ẹ̀kọ́ tiẹ̀ mọ́lé àwa ti sun ẹ̀wọ̀n àti sun prison gbégbó náà gbé wa lọ káwọn ti sọ èyí tẹ́tọ̀ Yorùbá. ìjà agbára lẹ Yorùbá a mọ̀ wípé lóko lọ́wọ́ náà Yorùbá kọ́ lóko ẹrú ṣùgbọ́n gbogbo ẹni tó bá wá níta rẹ bá wò ní ẹgbẹ́ kájọ fún ẹ̀ka rẹ máa wò náà wọ́n ní àlàbà ìlú máa fún kọ́ ọ̀dẹ́mọ̀ o tún sọ lẹ́ẹ̀kan sí o èmi gẹ́gẹ́ bí Ọ̀túnba Adéwálé Hamzat akérògùn Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá ẹ̀rọ ni mò ń fọwọ́ gbà kò ṣe fún wọ́n tó bá yọ ojú fún un rárá o gbogbo ẹni tó bá lè jẹ́ jagunjagun náà ẹ jẹ́ ká fi ìbà fún lórí àwọn olórí wáyé àtijọ́ ìgbàlá frustrate wọn frustration ló bá wọn tí bìbí bínú wọlé frustration ni ìtorí gbàgbọ́ máa ń ṣe nǹkan tá a bá yìn wọ́n wáyé àpẹẹrẹ kí ló dà kó wọn adé òdìbò yìí ń wo ṣùgbọ́n mọ̀ wípé ìdí bàbá lọ́mọ gbogbo ìdí bàbá lọ́mọ bá ti ní wàá padà tẹ́lẹ̀ bàbá rẹ ni lọ béèrè àìmọye tó sọ pé ààrẹ báwo ni wíwá rẹ sílẹ̀ ọmọ ààrẹ forí parí lọ béèrè tó ṣe fún ààrẹ tó pè láàrẹ nígbà tí bá lọ tó ṣe wà ní Gani Adams kábà wà sọ pé bàtú wá di Ààrẹ Ọ̀nà Kakanfò ó yẹ kó mọ̀ pé gbogbo nǹkan agbára lẹ́yìn ìgbà ló wà láàrẹ ààrẹ òṣèlú àríwífín o ààrẹ òṣèlú àríwífín rárá náà mo fẹ́ ká mọ̀ wípé tó bá tó ṣuṣu fúrádà mo ti sọ fún wa ààrẹ rẹ bí o ààrẹ múra o bọ̀ mo ń rọ àwọn ìjọba lẹ́ẹ̀kan sí tá a bá sọ pé ìjọba ti gómìnà ní pípa àfọ̀ ní pípù àwa náà níjọba ẹ̀yin Yorùbá tó wà lórí ìjọba all our governors in some way please ẹ má jẹ́ kí àwọn àjọmọ Yorùbá ẹrú wà lẹ́ ẹ jẹ́ ká gbà pé mo ṣe ń lọ ẹrú wà ní tẹ́rù wà ẹ má jẹ́ kí àwọn àjọmọ Yorùbá wọ́n kọ́ àwọn ìyàwó wọn kọ́ àwọn ọmọ wa ẹ fi pẹ̀lú wọn máa dùn ní inú ààrẹ òkun inú ìbànújẹ́ náà rẹ wà lórí tó ṣẹlẹ̀ lẹ́ Yorùbá tó bá wà lórí social media ọmọ tá àrẹ ń ṣe ni ọmọ tá àrẹ ti pèsè lórí lẹ́ Yorùbá ni ọmọ tó ṣe kókó má bà wọlé ni káwọn wà ní sọ fún àwọn táwọn wà lẹ́yìn ààrẹ gbogbo wa náà láti kó tá à ń ṣe kókó má jalè Yorùbá láyé àtijọ́ wọn máa kó Yorùbá kẹ́lẹ́ ni o ìgbà tó fi sí exist náà tó mọ̀ pé Oòduà wà náà mọ̀ pé Yorùbá wà jọ́gbọ́n ló ti bẹ̀rẹ̀ tiẹ̀ o mo tún fásitì pé mo tún bẹ̀ yín o kábíyèsí ọjọ́ fífẹ́ bàbá kárí pẹ́ lórí kí bàbá pẹ́ lẹ́sẹ̀ kẹsẹ̀ ọba jẹ kó ṣe o bẹ́ẹ̀ ti jẹ ọba kó jẹ kó pẹ́ o ẹ má wò wá níran o bẹ́ẹ̀ kẹ̀ kábíyèsí wa ikú bàbá yẹ aláàfin èkejì òrìṣà abẹ́yìn bẹ́ẹ̀ ṣe bá wa bá pẹ́sidẹ̀ntì wa sọ̀rọ̀ ẹ bá wọn bá sọ ìyá ìjọmọ Yorùbá ẹ jẹ́ kó tú wa sílẹ̀ ẹ jẹ́ ká lóko ọdún kó ká lọ bá ọba ní ti yìí nínú kó lẹ́ Yorùbá ló ní àwa la níbẹ̀ náà wọ́n fà sìkò rọ̀ yín o ẹ má sọ Ọlọ́run fún yín ní alágbára ẹ fẹ́ sọ alágbára di ojo ẹ̀ta ìlú alágbára tẹ ní ẹ̀ta ìtẹ̀lọ́wọ́ àtẹsẹ̀ ṣe ti gbà wípé tá ló bá lo àbábọ̀ ni ìbá Gani Adams Abíọ́dún Ìkíadà 15 Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá kó o nípa àrùn nípele o lógo lọ́wọ́ náà gbogbo ẹ bá lásàsí àbúrò ẹ̀fọ́ èdìsí orí ẹ̀ ló máa lọ o ìwọ tó dẹ̀ pẹ́lẹ́ ní pásítọ̀ ẹ máa ṣe àdúrà jagun lórí Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo lọ ṣé o ìwọ tó jẹ́ àfáà náà máa fàdúrà jagun torí gbogbo àwọn ẹ̀sìn náà la gbà wọlé nílẹ̀ Yorùbá wa ojú òwòrán ti wá o ojú òwòrán tọmọ Yorùbá ó fún òwòrán pa wá o àwa náà dẹ̀ ní gbógun lọ ṣùgbọ́n mo tó fàtúgbé sọ tó bá mọ̀ kó fẹ́ ṣe security ilẹ̀ Yorùbá I still repeat Sunday tó lọ dárò ẹ̀kún náà you know I said it everybody have their own our personally have a security company kò jẹ́ tuntun you just have a security company license tó bá lọ fẹ́ lápò wa tó mọ̀ ní pé àwọn ṣẹ́gun lọ sínú ọmọ ọlọ́pàá kan náà tẹ̀lé jagunjagun OPC bá wọ bẹ̀ gbàgbé bó ṣe ń lọ o tó mo fàṣíkò rọ gbọmọ Yorùbá kó lè pa wà nígbè wálé o ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ máa fún ààrẹ ládùúrà o kó lè kó wa nílẹ̀ yìí. ìtọ́ra ìtẹ́gbẹ́gbọ́ ọ̀rọ̀ máa yí dáadé máa rí pé jẹ́lọ́sì ló pọ̀ jù kò dẹ̀ ṣe máa yí nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ OPC members náà ti ń jáde fún olóyè Sunday Igboho left and right lórí kíni ẹ lè fọwọ́sowọ́pọ̀ fún yàn ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ nìyẹn sọ́ta. kíní ẹ mọ̀ pé ẹ lè ṣe o ọ̀gá yín gan ti sọ̀rọ̀ wọ́n ní pé àwọn ò lè ṣe nǹkan kan láì bá ṣe pé bàbá gómìnà bá approve àwọn láti lọ ṣe àwọn kíní yẹn àwọn ò lè ever sí láéláé ẹni tán kò pọ́n pẹ́ sí lọ́wọ́ òun náà wá. ta ni tíṣà ẹ àwọn ìyá tá a ti jẹ síwájú òun ló ń ká ìwà báyìí ìwọ tó bá tó fẹ́ kíláàrẹ ṣe kíláàrẹ ṣì máa nára ọtọ ọlọkùn wá tì wá rí ìmí tó bá ti ń sọdún ààrẹ a máa fi inú ṣépè tó rọyàn pé tó bá ṣe wàhálà láì gbàṣẹ lọ́wọ́ governors tí Yorùbá máa tì wọn máa kó máàmù gàdílé lọ́wọ́ òun lọ wá Yorùbá bá láìpọn yẹn ń tìyàn ní detention kan wọn máa kí ẹ wá ní pẹ̀lẹ́ Yorùbá wọn mọ̀ pé kí ni yóò ṣe é ṣe o wọn á fẹ́ tì ẹ́ sí i wọ́n ní bẹ́ẹ̀ ni ṣé onígbà tó ga yín dẹ̀ ti sọ̀rọ̀ báyìí a mọ̀ pé kíní ò lè ṣeé ṣe fún yín it's impossible nítorí pé kíni everybody ló ti mọ̀ pé àwọn people yìí ti ń fi ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀sìn èlé yìí ọmọ tán lè jíkọ́ ní àwọn ẹ̀sìn èlé wọ́n ti fi play politics state government ó ti ní dream láti lọ fún presidential okay so òun náà kẹ̀dẹ̀ rèé
tó bá fẹ́ ṣerú nǹkan báyẹn tí ó dẹ̀ wà successful ó gbọ́dọ̀ wá means láti destroy ìjọba ilé tó wà lókè. So wọ́n ti ń fi àwọn ọmọ yìí wọ́n ti ń fi gbá politics ẹ mọ̀ pé kí ní ìwúlé ṣe é ṣe state government ò lè approve yín láéláé. Olóyè Sunday Igboho náà béèrè fún approval títí ó lé ní oṣù kankan tó padà wá wọnú igbó yẹn láì fún wọn ní approval tó ń béèrè fún yẹn náà. So ẹ ti mọ̀ pé tẹ́yìn fẹ́ ṣe ẹ mọ̀ pé ẹ lè ní nǹkan kan tẹ́ fẹ́ ṣe ń bẹ̀ ẹ lè ní any impact tẹ́ fẹ́ ṣe ń bẹ̀. Ẹ dẹ̀ ń gbógun ti ẹni tó ń ṣe kí ni reason why tá a sì kí n ronú àsọmọ Yorùbá tó bá ti ràn wá ń ṣẹrú kí ló dé tá a mọ̀ fi tọmọ jẹ. That is my point. Ẹ lè ṣe ẹni tó ń ṣe ẹ̀jẹ̀ ń gbógun tì kí ni problem yín kí ni wàhálà yín kí ni wàhálà yín ẹ sinmi agbájá náà ẹ sinmi fúnra yín ẹ̀yin ọ̀yàn ọmọ Yorùbá ẹja ronú lẹ́ẹ̀kan náà ẹ lè support yẹn àwọn pípù yìí at least ẹ̀yin náà bá join ìrìn Àmọ̀tẹ́kùn tẹ̀yìn tí táwọn ọmọ Àmọ̀tẹ́kùn àtẹ̀yìn tó dórúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ ń jẹ́ kẹ́ ẹ wá join ìrú ẹkùn torí Ọlọ́run ti kẹ́ ìrú ẹkùn sẹ́ẹ̀mọ̀ kí Ọlọ́run ti kẹ́ ìrú ẹkùn agbára federal power làwọn ń lò bàbá Jagaban òun ló gbẹ́sẹ̀ kúrò lórí Olóyè Sunday Igboho gbogbo báńtán place lórí Olóyè Sunday Igboho òun ló gbẹ́sẹ̀ kúrò ń bẹ̀ sóńgbà tẹ́tẹ̀ gbẹ́sẹ̀ kúrò ń bẹ̀ tán ti di pé tó ò ní ṣe Yorùbá nation mọ́ ó sì àbò ṣe ìlú ò gbọdọ̀ ya kúrò lára ìlú o gbogbo ilẹ̀ Haúsá ilẹ̀ Ìgbò gbogbo àwọn ibi tí revenue ti ń wáyé fún Nàìjíríà náà nìyẹn so sì àbò ṣe mọ́ wọ̀rí àti fọ́ni fún bakọ̀ so agbára federal power òun ni Olóyè Sunday Igboho ń lò nígbà tẹ́yìn dẹ́ ti wà London state tó jẹ́ pé ẹ lágbára ẹ wá lè join papọ̀ pé ẹ já support ẹni ká lè bá achieve tó tangible ká lè bá achieve nǹkan tó wà okay tó make sense kí ni problem yín náà ẹ wá ń jàjà gbàrà pé ẹ ṣe lágbájá ò tó lágbájá o ẹ mọ̀ sí kí ṣé Olóyè Sunday Igboho fìgbà kan jáde pé ìbí ju lágbájá lọ àbí mo ju ẹnì kankan lọ ṣé Olóyè Sunday Igboho ẹ fà fìgbà kan jáde kó sọ̀rọ̀ báyẹn ni ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ sí ní discriminate tẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ pé òun ṣẹgbẹ́ lágbájá ó lè mọ̀ ṣe kinní kan òun náà ló ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ Olóyè Sunday Igboho máa jáde fún yín left and right kẹ́jẹ́ kó máa yé yín pé ìjà mélòó gan lẹ́tì ẹ̀ ti jà fúnjà ilẹ̀ Yorùbá láti gbà tẹ́ sọ pé egbò ìtẹ́lẹ̀ gbà sẹrímọ́nì lẹ́ ń lọ káàkiri tí ò bá ṣe pẹ́yìn tẹ́ ẹ̀ náwó ọ̀fẹ́ láti lẹ̀ òun náà ló jẹ́ káwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Olóyè Sunday Igboho ká máa jáde fún yín kábàkábà ká máa fún yín jẹgẹ back to back òun náà sọ yín di Mrs. Ganiyati wọ́n sọ yín di Mrs. kìnìkan wọ́n lóbìnrin ní pé ní kékeré kò sógun kankan tó wà nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ sọ pé lè jáde sí unless ẹ bá fẹ́ oppress èèyàn ẹ má jẹ́ kí àwọn ọ̀rọ̀ tán sọ kán kó máa ṣe máa yín lára ẹ̀yin náà mọ̀ support ẹni tó Ọlọ́run bá ti lift up Ọlọ́run ti lift Olóyè Sunday Igboho up ẹ wá ní láti bá wọn sọ̀tà ẹ ti understand n tẹ́mi ń try láti preach nínú fídíò yìí ní ìfẹ́ ẹ já fọwọ́sowọ́pọ̀ Olóyè Sunday Igboho ó ń gbìyànjú Olóyè Sunday Igboho is trying his possible best láti jà fún ilẹ̀ Yorùbá ẹ gbọ́ ọ̀rọ̀ tí Olóyè Sunday Igboho sọ kò ń ṣe báwọn ń ṣe torí ẹni praise kankan ń sẹ́rù pé tálíkà lẹ́pọ̀ Olóyè Sunday Igboho mo gbọ́ tẹ́nìkan sọ pé torí owó torí nǹkan tálíkà lẹ́pọ̀ Olóyè Sunday Igboho àwọn jẹ́sí ló lè mọ ọ̀rọ̀ báyẹn sẹ́rí àwọn bàbá wọ́n sọ pé Igboho ti pẹ́ o ẹ bá sọ pé oògùn wà owó wà oògùn wà àtúnrówó sóògùn àtúnrówó gbéra Olóyè Sunday Igboho ní ẹ gbọ́ iye tó ń fi ra mọ́tò epo sínú mọ́tò ẹ mọ iye convoy tó ń tẹ̀lé Olóyè Sunday Igboho ilẹ̀ kan náà ṣe eré lẹ́pẹ́ ni Olóyè Sunday Igboho tó ju ọba bòmí lọ ọba ìlú mi sọ mi ìdárúkọ ọba ọba tó ju ọba bòmí lọ owó ń bẹ bàbá mi kọ́ ló ti sọ̀rọ̀ kan ní pé owó tó wà nínú àkáǹtì ẹ̀yọ̀ kan nínú àkáǹtì bíi abíyẹ̀ lẹ́fún kan gbẹ́sẹ̀ lé lóyún pẹ̀lú fún Olóyè Sunday Igboho owó tó wà nínú àkáǹtì ẹ̀yọ̀ kan táwọn bá fi lè ní tó yẹ pé inú àkáǹtì àwọn ló wà o àwọn ò ní gbé Nàìjíríà pé màá kí ni mò ń wá bọ̀ àti ìgbéraga kó dé ìgbà tí Lizzy Anjorin sọ̀rọ̀ nípa Olóyè Sunday Igboho wọ́n ní ìjọ tí mo kọ́kọ́ dé inú ilé wọn àwọn eléyìí wọn kì í pariwo wọn silently wọ́n gbà tí mo dé inú ilé Olóyè Sunday Igboho mo ní bàbá yìí rí owó mọ́lẹ̀ nígbà tó fẹ́ lọ sí shooting bàbá yìí rí owó mọ́lẹ̀ bíi àwọn mọ́tò bẹ̀bẹ̀bẹ̀ tó wà àwọn mọ́tò táwọn bàbá yín ṣẹ̀ṣẹ̀ ń lò Olóyè Sunday Igboho ti ra tipẹ́ ẹ bá sọ pé ibo ló ti rówó ẹ lọ bá àwọn bàbá yín léèrè àwọn bàbá yín ni ẹ lọ bí léèrè pé ibo Olóyè Sunday Igboho ti rówó àwọn èèyàn náà ń ṣàlàyé fún yín nígbà tí pé gómìnà Kábíyèsí Ládọjà tó fi ń ṣe ẹ lọ bí àwọn bàbá yín léèrè nígbà tó fi ń jagun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ẹ lọ bí àwọn bàbá yín léèrè Olóyè Sunday Igboho ni ń bolo ti rówó nìkan ẹ wo ẹjẹ àfọwọ́sowọ́pọ̀ Olóyè Sunday Igboho fìgbà kan jáde pé mo ju lágbájá lọ ọ̀n tí tíyẹn ò ti tẹnu irú ẹni tó ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá tí ò ti tẹnu irú ẹni yẹn jáde kí la wá ń bẹ nìyẹn sọ tẹ̀ fún kí la.